wá gbọ́ ṣíṣe àti máṣe tòní gẹ́gẹ́ bí irúfẹ́ ìràwọ̀ tí ò ń lò. Mo kí Ọlọ́run ọba, mo ṣìbà Olódùmarè, ìbà akọ́dá ayé, ìbà aṣẹ̀dá ọ̀run, mo ṣèbà Ọ̀rúnmìlà atórí ẹni tí ò sunwọ̀n ṣe, mo júbà ọkùnrin, mo júbà obìnrin, mo kí gbogbo ojú tó ń wò mí níbikíbi tí ẹ ti ń gbọ́ mi káàkiri àgbáńlá ayé. Èyí ni ìwádìí ojoojúmọ́ fún gbogbo ìràwọ̀ pátá àti ṣíṣe àti máṣe fún gbogbo ìràwọ̀ pátá ti tòní, tí ń ṣe ọjọ́ Tuesday, May 27 ọdún 2025 tá wà nú ẹ̀ yìí. Ẹ̀yin tẹ̀ ń wò mí pátá, ẹ dákun ẹ dábọ̀ ẹ bá ń share fídíò yìí kó kárí ilé kó kárí oko, kó lè jẹ́ ìwúlò àti àǹfààní fún ọ̀pọ̀lọpọ̀ ènìyàn. Kí ẹ sì má gbàgbé láti follow, kí ẹ sì subscribe, kẹ́ lè pẹ̀ láwọn tá máa jàǹfààní onírúurú fídíò tá à ń fi léde lójoojúmọ́ fún ìdàgbàsókè ìjọmọ ènìyàn. Ẹ̀yin tẹ́ sì fẹ́ ṣe ìwádìí onírúurú láǹfààní láti kàn sí wa ní WhatsApp 09033897161. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ iná tó kanranyan Aries, ẹ̀yin tàbí láàrin March 21 sí April 20. Ọ̀pọ̀lọpọ̀ nǹkan máa wà lọ́rùn yín tẹ́ fẹ́ ṣe lọ́jọ́ tòní, pàápàá láàrin ẹ̀yin àti àwọn tó rọ̀gbà yé ká. Ọjọ́ tòní dára púpọ̀ láti bá àwọn ọ̀rẹ́ ṣe, láti relax, láti take a break látàrí pé látijọ́ mẹ́ta rẹ ti ń tẹpá mọ́ṣẹ́, tó sì jẹ́ pé ẹ nílò láti sinmi lọ́jọ́ tòní. Lọ́jọ́ tòní ẹ máa rí ìrọ̀rùn àti ìfọ̀kànbalẹ̀ láyìíká lẹ́yìn. Bẹ́ẹ̀ sì ni ìyẹn máa bí kínú yín dùn, káyọ̀ yín kún, wá sì bí kí ọkàn yín balẹ̀ pẹ̀sẹ̀. Ẹ ṣe dáadáa sáwọn èèyàn, kí ẹ rẹra yín lẹ̀, ẹ bá àwọn èèyàn ṣe pẹ̀lú àwàdà àti ẹ̀rín. Ẹ lómìnira láti káàkiri lọ́bikíbi lénìí láti lọ wá oore, kò sí wàhálà. Orange jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 4 kọjá 30 ìṣẹ́jú ní ìrọ̀lẹ́ sí aago 5 kọjá 30 ìṣẹ́jú ní ìrọ̀lẹ́ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó, tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ erùpẹ̀ alámọ̀ Taurus, ẹ̀yin tàbí láàrin April 21 sí May 20, ara yín á yá gágá dáadáa lọ́jọ́ tòní. Lótìtọ́ látijọ́ mẹ́ta lẹ ti ń go through àwọn iṣu kọ̀ọ̀kan tó dàbí ìgbà pé ó lágbára díẹ̀, ṣùgbọ́n lọ́jọ́ tòní ìyàtọ̀ máa wáyé, tọkàn yín máa tún balẹ̀ pẹ̀sẹ̀, tó sì jẹ́ pé ọjọ́ tòní lè jẹ́ ìbẹ̀rẹ̀ ìrọ̀rùn àti ìfọ̀kànbalẹ̀ fẹ́yìn tẹ́ ń lò ràwọ̀ yìí láwọn àkókò tá a wà yìí. Àwọn ọ̀rẹ́ yín, àwọn tó súnmọ́ yín, wọ́n á ṣetán láti ràn yín lọ́wọ́ lọ́jọ́ tòní. Ẹ ṣe àwọn nǹkan tá jẹ́ kí ìbáṣepọ̀ yín àti olólùfẹ́ yín kó dánmọ́ látàrí pé kí ẹ lo àkókò àti ìgbà tó dára pẹ̀lú wọn. Ìyẹn á jẹ́ kí inú ti yín gan dùn, káyọ̀ yín kún. Ẹ múra dáadáa lénìí kí ẹ dùn rí lójú. Ẹ ṣe dáadáa sáwọn èèyàn, kí ẹ bá àwọn èèyàn ṣe pẹ̀lú ìfẹ́, kí ẹ sì wá ìrọ̀rùn láwùjọ yín pẹ̀lú. Ẹ lè wọ kọ́lọ̀ blue, bẹ́ẹ̀ sì lẹ tún lè wọ kọ́lọ̀ green lénìí. Aago 4 ní ìrọ̀lẹ́ sí aago 5 ní ìrọ̀lẹ́ jẹ́ àkókò tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó, tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ afẹ́fẹ́ aláwàdà Gemini, ẹ̀yin tàbí láàrin May 21 sí June 21, inú yín máa dùn, ọkàn yín máa balẹ̀. Á dàbí ìgbà pé gbogbo nǹkan ti lọ bó ṣe yẹ kó lọ fún yín látàrí pé láàyè iṣẹ́ yín gan, gbogbo iṣẹ́ tẹ́ ń ṣe pátá ló máa lọ bó ṣe yẹ kó lọ. Gbogbo ìṣòro tẹ́ bá ti ń fèsì pátá, gbogbo ẹ̀ pátá lè máa níyànjú lọ́jọ́ tòní. Ẹ tẹpá mọ́ṣẹ́, ẹ mọ́kàn balẹ̀, ẹ ṣe nǹkan yín létòlétò, kẹ́sì fọgbọ́n àtòyé tọ́lọ́run fún yín ṣe ohunkóhun lénìí pẹ̀lú. Wáìnì jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 5 ní ìrọ̀lẹ́ sí aago 7 ní àṣálẹ́ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó, tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ omi agbára Cancer, ẹ̀yin tàbí láàrin June 22 sí July 22, ọpọlọ yín máa jí pépé dáadáa lọ́jọ́ tòní. Ẹ máa láìdí àtòpọ̀ rẹpẹtẹ. Àkókò yìí dára púpọ̀ láti fi plan ìkọ́kíkan tó bá ṣe kókó fún yín, pàápàá fún ìwúlò ọjọ́ iwájú. Ẹ gbájúmọ́ bí gbogbo nǹkan tẹ́ ń fẹ́ fún dáadáa fún ìgbésí ayé yín. Gbogbo ohun tí ẹ bá sì plan lọ́jọ́ tòní tẹ́ sì bẹ̀rẹ̀ sí ní gbègbèsẹ̀ lé lórí, gbogbo ẹ̀ pátá ló máa já sí bí ẹ ṣe ń fẹ́. Lénìí kẹ́ ní ìgbàgbọ́ ní kíkún nínú ara yín, kí ẹ sì rí dájú pé gbogbo nǹkan kíkan tó bá dàbí ìṣòro tó bá jẹ ọlọ́jọ́ tòní, gbogbo ẹ̀ pátá lẹ́fi ìgboyà kojú rẹ̀, tó sì jẹ́ pé ẹ máa padà yanjú gbogbo ẹ̀ ní ìrọ̀rùn. Ẹ má dá sọ́rọ̀ tí wọ́n pè yín sílẹ̀ ní àbẹ́ tí ó kàn yín. Ẹ rẹra yín lẹ̀, kẹ́ ṣe dáadáa sáwọn èèyàn. Ẹ má sọ̀rọ̀ àsọjù láwùjọ rárá lọ́jọ́ tòní o. Ẹ wá gbọ́dọ̀ wáṣọ yẹ́lò rárá látàrí pé yẹ́lò jẹ́ kọ́lọ̀ tí kò dára rárá fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 2 kọjá ìṣẹ́jú 15 ní ọ̀sán sí aago 4 kù ìṣẹ́jú 10 ní ọ̀sán ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó, tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ iná tó gbóná riri Leo, ẹ̀yin tàbí láàrin July 23 sí August 22, ó ṣeé ṣe tẹ́ bá kíyèsára lọ́jọ́ tòní kẹ́ fẹ́ pàdánù owó díẹ̀ o. Ẹ kíyèsára dáadáa pẹ̀lú bẹ́ ṣe ń náwó sí. Ẹ wòye sí nǹkan tẹ́ fẹ́ rà, ẹ wò dáadáa fínífíní bóyá nǹkan tó wọ́ tiẹ̀ fún yín láti rà ni, kó má dàbí ìgbà pé wàá padà máa regret pé ṣé mo ti wá fowó jóná ni. Tó bá ṣe pé nǹkan tẹ́ fẹ́ rà yẹn kò pọ̀ dandan kẹ́ rà lọ́jọ́ tòní, bóyá kẹ́ wulẹ̀ sọ́ọ̀dì ọ̀la láti gbé ìgbésẹ̀ kankan lórí owó. Ọjọ́ tòní wá dára púpọ̀ fẹ́yìn tẹ́ ń lò ràwọ̀ yìí láti bẹ̀rẹ̀ bísíǹsì tuntun. Gbogbo bísíǹsì tẹ́ bá ṣe lọ́jọ́ tòní àbí ìkọ́kíkan tẹ́ bá dáwọ́lé, ó máa já sí bí ẹ ṣe ń fẹ́. Ẹ kíyèsára lọ́jọ́ tòní, ẹ má ṣojú kòkòrò wọn ju bó ṣe yẹ lọ.
bẹ́ẹ̀ sì ni kẹ́ má ṣàṣejù lórí ohunkóhun. Bákan náà sì rèé, ẹ má ṣe ohun tó lágbára jẹ̀mí yín lọ, ẹ ṣe dáadáa sáwọn èèyàn, ẹ má finú tọ́yàn rárá, ẹ má gbára léèyàn rárá lénìí, ẹ mú sùúrù lò kí ẹ sì ṣọ́wó ná. Bí mo ṣe sọ ṣáájú, Royal Blue jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 2 kọjá 30 ìṣẹ́jú ní ọ̀sán sí aago 3 kọjá 30 ìṣẹ́jú ní ọ̀sán ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ erùpẹ̀ funfun Virgo, ẹ̀yin tá a bí láàrin August 23 sí September 23, ẹ kíyèsára dáadáa pẹ̀lú ọ̀rọ̀ ẹnu yín lọ́jọ́ tòní, kẹ́ má sọ̀rọ̀ tó ṣe é pé máa padà regret. Ẹ kíyèsára, ó ṣeé ṣe kí áwọ̀ kó fẹ́ wáyé láàrin ẹ̀yin àti èèyàn lọ́jọ́ tòní, èyí tẹ́ fi wá sọ̀rọ̀ àlùfàǹṣá tó ṣe é pé ó máa ṣàkóbá fún mọ̀lára ọmọlàkejì. Ẹ rí dájú pé òun lẹ̀ pẹnu mọ́ pátápátá, kẹ́ má sọ kankan torí ọ̀rọ̀ tẹ́ bá sọ ó ṣeé ṣe kó má padà ṣe é kó mọ́ o. Kẹ́ kíyèsára lọ́jọ́ tòní, ẹ tẹpá mọ́ṣẹ́, kẹ́ rẹra yín lẹ̀, ẹ ṣe nǹkan yín létòlétò, ẹ fọgbọ́n àtòyé tó lọ́n pín in ṣe ohunkóhun, kẹ́ sì ṣe dáadáa sáwọn èèyàn lénìí pẹ̀lú. Rẹ́ẹ̀dì jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 3 lọ́sàn-án sí aago 5 ní ìrọ̀lẹ́ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ afẹ́fẹ́ márìmífín Libra, ẹ̀yin tàbí láàrin September 24 sí October 23, ara yín máa yá gágá, bẹ́ẹ̀ sì lẹ́ máa lè express ara yín dáadáa lọ́jọ́ tòní. Ó ṣeé ṣe kó ṣe yín bí ìgbà pé kí ẹ explore, kẹ́ wòye sáwọn nǹkan tuntun tẹ́ tún lè lò láti wá ìdàgbàsókè fún ìgbésí ayé yín, láti fi fún ìgbésí ayé yín tàbí ní ìdàgbàsókè. Ẹ múra dáadáa lénìí kí ẹ dùn rí lójú, ẹ gbọ́dọ̀ sọ̀rọ̀ òdì àbí ọ̀rọ̀ àìtọ́ sí èèyàn. Ẹ ṣe dáadáa sáwọn èèyàn lénìí, ẹ gbà láfíà láàyè, kí ẹ sì báwọn èèyàn sọ̀rọ̀ pẹ̀lú ìfẹ́ pẹ̀lú. White jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 1 kọjá 20 ìṣẹ́jú lọ́sàn-án sí aago 3 ní ọ̀sán ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ omi tútù Scorpio, ẹ̀yin tàbí láàrin October 24 sí November 22, ọjọ́ tòní ọjọ́ oríire gbà ló jẹ́ fún yín o. Ẹ̀yin tẹ́ ń ṣe business, ẹ máa ríre gbámú nídìí business yín, bẹ́ẹ̀ sì ni gbogbo nǹkan kíkan tẹ́ bá kówó lé lórí lọ́jọ́ tòní, bóyá bí investment, gbogbo ẹ̀ pátá ló máa rí bí ẹ ṣe ń fẹ́ lọ́jọ́ iwájú. Ẹ̀yin tẹ́ sì ń ṣiṣẹ́ àdáni, ó dára kí ẹ polówó ara yín dáadáa lọ́jọ́ tòní, kẹ́ lè ríre gbámú. Bẹ́ẹ̀ sì ni tẹ́ bá opportunity èyíkéyìí lọ́jọ́ tòní, tètè yá grab ẹ̀ ló dára o. Á bí oore fún yín, ẹ tẹpá mọ́ṣẹ́ lénìí, ẹ ṣe dáadáa sáwọn èèyàn, ẹ rẹra yín lẹ̀, kẹ́ wà determine, ẹ lómìnira láti káàkiri lọ bíkíbi lénìí láti lọ wá oore, kò sí wàhálà. Bẹ́ẹ̀ sì ni ẹ̀yin tẹ́ ń ṣiṣẹ́, kẹ́ má gbàgbé pé bẹ́ẹ̀ ṣe ń ṣiṣẹ́ kẹ́ tún máa ṣìkì ara yín lẹ́gbẹ̀ẹ́ kan. Rẹ́ẹ̀dì jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 3 kọjá 30 ìṣẹ́jú ní ọ̀sán sí aago 6 ní ìrọ̀lẹ́ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ inú àtùpà Sagittarius, ẹ̀yin tàbí láàrin November 23 sí December 22, lọ́jọ́ tòní ó ṣeéṣe kó dàbí ìgbà pé ó rẹ̀yìn tẹ́ tàbí kẹ̀kẹ́rá déédéé máa kan yín bá látàrí àwọn tẹ́ńṣọ̀n tó ń wáyé fún yín, tó sì jẹ́ pé bóyá iṣẹ́ tẹ́ ti ń ṣe látijọ́ mẹ́ta àbáwọn stress tẹ́ ti ń go through látijọ́ mẹ́ta ló fẹ́ fa ilé yìí lọ́jọ́ tòní. Ẹ gbìyànjú kí ẹ má bínú, ẹ mọ́kàn balẹ̀ pẹ̀sẹ̀ fún ìlera ara yín àti ìfọ̀kànbalẹ̀ ara yín. Ẹ jìnnà sí gbogbo nǹkan tó bá dàbí argument láyìíká yín pátápátá. Bẹ́ẹ̀ sì ni ó dára tẹ́ bá ń ṣiṣẹ́ lọ́jọ́ tòní kí ẹ wáyè láti sinmi, láti relax, láti ṣàwọn nǹkan tá mú kí inú yín dùn káyọ̀ yín kún. Kí ẹ sì rí dájú pé ẹ ṣì kí ara yín dáadáa púpọ̀ lọ́jọ́ tòní. Ẹ free mind yín kẹ́ ẹ wà positive. Bẹ́ẹ̀ sì ni téèyàn bá ṣẹ̀yìn má jẹ́ pẹ́ lórí ìkúnlẹ̀ ṣáájú kẹ́ tó foríjì lénìí. White jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 3 ní ọ̀sán sí aago 4 ní ọ̀sán ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ erùpẹ̀ eléruku Capricorn, ẹ̀yin tàbí láàrin December 23 sí January 19, ìdùnnú àtayọ̀ àtàrà yíyá gágá ó mọ̀ wà fún yín púpọ̀ lọ́jọ́ tòní. Gbogbo nǹkan kíkan tẹ́ bá dáwọ́lé lè máa ṣe láṣeyọrí, kódà àwọn nǹkan tó ti wà ńlẹ̀ tẹ́lẹ̀ tẹ́ ṣe láṣeyọrí, gbogbo ìpátá lè máa ṣe láṣeyanjú lọ́jọ́ tòní, tó sì jẹ́ pé àwọn tó rọ̀gbà yín ká gan máa dunnú pẹ̀lú rẹ̀. Pàápàá àwọn tó jẹ́ àwọn tẹ́jọ́ ń ṣiṣẹ́ tàbí àwọn tó jẹ́ bí ọ̀gá fún yín, ẹ ṣòtítọ́ ẹ ṣòdodo láwùjọ àwọn èèyàn lénìí. Ẹ tẹpá mọ́ṣẹ́ kẹ́ ṣe nǹkan yín létòlétò, kẹ́ ṣe dáadáa sáwọn èèyàn lénìí. Rẹ́ẹ̀dì jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lénìí. Kò wá dára rárá kí ẹ postpone nǹkan kí nǹkan tẹ́ bá fẹ́ ṣe kọjá aago 4, látàrí pé gbogbo àkókò tá máa mú lẹ́yìn aago 4 yẹn jẹ́ àkókò tí ó dára rárá fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ afẹ́fẹ́ oníbínú Aquarius, ẹ̀yin tàbí láàrin January 20 sí February 19, ẹ jìnnà sí gbogbo nǹkan kíkan tó bá dàbí àìgbọ́ra-ẹni-yé láàrin ẹ̀yin àti ọ̀rẹ́ yín lọ́jọ́ tòní o, látàrí pé ṣíṣe èyí lè fẹ́ tètè bí kínú tètè bí yín. Kẹ́kàn kó sara yín dáadáa tẹ́ bá rí pé bóyá àkọ́kọ́ ń ṣẹlẹ̀ tẹ́ wà comfortable pẹ̀lú ẹ̀ lénìí. Gbogbo nǹkan kíkan tó bá dàbí ìjà tó bá wáyé láàrin ẹ̀yin àtàwọn alásùnmọ́ yín lọ́jọ́ tòní, ó ṣeéṣe kó affect ìbáṣepọ̀ yín pẹ̀lú wọn díẹ̀ o.
kẹ́ kíyèsára dáadáa, ẹ jìnnà sí gbogbo nǹkan tó bá dàbí iṣu àbí àwọ̀ pátápátá, kẹ́ jìnnà sí. Kódà bíyàn bá pè yín léni pé lágbájá wá dá sí ìjà yìí, ọpọlọ pípé ni kẹ́ fi dá sí o, pẹ̀lú maturity ni o. Léni kẹ́ kíyèsára, ẹ ṣọ́jú àánú ṣe, gbogbo àánú kọ́ léèyàn ṣe. Ẹ má ṣàṣejù lórí ohunkóhun, ẹ wà positive, ẹ má jẹ́ kára ya yín ju bó ṣe yẹ lọ lórí ohunkóhun, kí ẹ sì fọgbọ́n àtòyé tọ́lọ́run fún yín ṣe ohunkóhun léni pẹ̀lú. White jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 2 ní ọ̀sán sí aago 3 ní ọ̀sán ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ omi tí kì í ru Pisces, ẹ̀yin tàbí láàrin February 20 sí March 20, ó ṣeé ṣe kí ẹ ṣalábàápàdé ọ̀rẹ́ tuntun lọ́jọ́ tòní. Ẹni lè jẹ́ni tó ṣe é pé máa ràn yín lọ́wọ́ láti jẹ́ kọ́kàn yín balẹ̀ pẹ̀sẹ̀, pàápàá láti rí dájú pé àwọn nǹkan tó dàbí kùdìẹ̀kudiẹ tẹ́ ń kojú lásìkò yìí ẹ yí dá, ó sì jẹ́ pé ẹ máa wà ní ìdùnnú tẹ́sí máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún irúfẹ́ ènìyàn tó wọnú ìgbésí ayé yín lọ́jọ́ tòní. Ọjọ́ tòní sì rèé, ẹ rí dájú pé mọ́kàn balẹ̀, ẹ bá wọn èèyàn sọ̀rọ̀ pẹ̀lú ìfẹ́, ẹ bá wọn ṣe pẹ̀lú àwàdà àti ẹ̀rín, bẹ́ẹ̀ sì ni kí ẹ fi ìgboyà ṣe ohunkóhun léni pẹ̀lú. White jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 1 ní ọ̀sán sí aago 2 ní ọ̀sán ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Bí ó ṣe jẹ́ nìyẹn fún gbogbo irúfẹ́ ìràwọ̀ 12 tó wà pátá. Ẹ̀yin tẹ́ ń wò mí pátá, ẹ má gbàgbé pé Ọlọ́run bo Olódùmarè nìkan lọ́ba tó ní ìmọ̀ jùlọ. Fẹ́yìn tẹ́ fẹ́ ṣèwádìí onírúurú, ẹ láǹfààní láti kàn sí wa ní WhatsApp 09033897161. Ire gbogbo á jẹ́ tiwa lónìí, lọ́sẹ̀ yìí, lóṣù yìí àti ní gbogbo ọjọ́ ayé wa láṣẹ Èdùmàrè. Ire o.